Ìpàdé àwọn ẹgbẹ́ PDP ti bẹ̀rẹ̀ Nibadan. Ọmọ yóò kú, ọmọ yóò yè ni, wọn yóò kí ọlọ́mọ kú ewu o. Ó dàbí pé ohun tí àwọn aṣáájú ẹgbẹ́ People's Democratic Party of Nigeria PDP rò gan rèé tí wọ́n fi sọ pé àwọn yóò ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ àwọn lónìí ọjọ́ àbámẹ́ta sátidé àti lọ́la ọjọ́ àìkú Sunday ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá 2025 tá a wà yìí. Láti inú oṣù keje ní ọjọ́ 24 oṣù náà tí ìgbìmọ̀ apàṣẹ tó ga jù fún ẹgbẹ́ wọn ti mú òní àti ọ̀la bí ọjọ́ tí wọn yóò ṣe ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ náà yìí ní wàhálà ti ń ṣẹlẹ̀ tí ẹgbẹ́ náà sì ti pín sí méjì tipẹ́. Bí àwọn kan tí adelé alága ẹgbẹ́ ọ̀hún Umaru Damagom ṣáájú wọn ti ń palẹ̀ mọ́ tí wọ́n ń sọ pé dandan ni ìpàdé náà. Bẹ́ẹ̀ ni àwọn kan tí wọ́n ní àtìlẹ́yìn mínísítà ìlú Àbújá ìyẹn Zom Wike ń tako gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá gbé tí wọ́n ń sọ pé ìpàdé náà kò ní í ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni àwọn adájọ́ oríṣiríṣi ń dájọ́ tí àwọn ti Àbújá ń sọ pé wọn ò gbọ́dọ̀ ṣe ìpàdé náà o, tí adájọ́ Ìbàdàn sì ń sọ pé dandan ni ìpàdé náà wọn ò gbọ́dọ̀ má ṣe é. Ohun tó jẹ́ kí àwọn èèyàn ti rò pé ìpàdé náà kò ní í ṣeé ṣe rèé torí ó dé ibì kan tí ọ̀rọ̀ náà kò yé ẹnikẹ́ni mọ́. Ìdájọ́ tí adájọ́ James Ọmọ́tọ́ṣọ́ dá l'Àbújá ni wọ́n ń pariwo kiri tẹ́lẹ̀, àfi nígbà tí adájọ́ Ìbàdàn Ládìran Akíntọ́lá dá tiẹ̀ àwọn èèyàn sì rò pé níbi tí ọ̀rọ̀ náà yóò tiẹ̀ pín sí nìyẹn. Àfi nígbà tí nǹkan míì tún ṣẹlẹ̀ níbi tí ẹnikẹ́ni kò ti fọkàn sí rárá tí Súlè Lámídò ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà gbé PDP yìí kan náà lọ sílé ẹjọ́ tí adájọ́ Peter Lifu sì dá ìpàdé náà dúró nítorí pé wọn ò fi orúkọ Lámídò sí i. Ní ìpàdé kù ọ̀la ìyẹn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kọkànlá yìí adájọ́ Lifu yìí gbégi lé ìpàdé náà ó sì ní INEC tó ń ṣètò ìdìbò kò gbọ́dọ̀ débẹ̀ àfi nígbà tí wọ́n bá tó fi orúkọ Súlè Lámídò sínú orúkọ àwọn tí yóò du ipò alága ẹgbẹ́ wọn. Níbẹ̀ lọ̀rọ̀ ti di ìjáyà. Àmọ́ kí ilẹ̀ tó ṣú lọ́jọ́ yìí kan náà adájọ́ Ládìran Akíntọ́lá tó ju ìdájọ́ ti ẹ̀mí ìlú lẹ̀ tó sì fẹnu ọ̀rọ̀ jóná pé àfi kí àwọn PDP ṣe ìpàdé wọn o, bí bẹ́ẹ̀ kọ́ a jẹ́ pé wọ́n tẹ òfin ilé ẹjọ́ mọ́lẹ̀ nìyẹn. Ńlọrọ̀ náà bá tún di yẹ́bẹyẹ̀bẹ. Àmọ́ bí wọ́n ti ń dájọ́ oríṣiríṣi lánàá yìí kan náà àwọn èrò tí wọ́n fẹ́ ṣèpàdé ti ń dé o, wọ́n ti ń dé síbàdàn ó sì ti hàn pé kò sí bí ẹnikẹ́ni ti lè ṣe é mọ́, ìpàdé náà yóò wáyé dandan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bínú lórí ìpàdé yìí ní Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń wá lọ níkọ̀ọ̀kan nígbà tí òun àtàwọn gómìnà PDP tó kù sì ti tún pàdé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí wọ́n ní kò sí kinní kan tí àwọn lè ṣe sọ̀rọ̀ náà mọ́ àfi kí ìpàdé ọ̀hún máa lọ bẹ́ẹ̀, àwọn ò gbọ́dọ̀ dúró mọ́. Nígbà tí yóò sì di alẹ́ ọjọ́ Friday ọjọ́ 14 oṣù àwọn gómìnà 4 ló wà nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí ìpàdé PDP náà ni wọ́n sì ṣe wá. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammad, gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal, gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé tó ń gbà wọ́n lálejò. Àwọn èèyàn sì ń retí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fúnra ẹ̀ Adémọ́lá Adélékè bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti gbọ́ pé gómìnà ìpínlẹ̀ Rivers Similayi Fubara kò ní í wá ní tiẹ̀ nígbà tó jẹ́ ọmọ Wike lòun. Àmọ́ bí a bá ti yọwọ́ àwọn yìí kúrò àwọn aṣojú láti ìpínlẹ̀ gbogbo ló ti wà níbi ìpàdé náà nítorí títí di bí a ti ń wí yìí ni wọ́n sì ń rọ́ wọlé. Ìpàdé náà kò sì fi hàn pé kinní kan lè ṣẹlẹ̀ tí yóò dá ìpàdé ọ̀hún dúró mọ́. Àwọn èrò tí wọ́n jẹ́ ọmọ PDP ti ń rọ́ wọlé wọn ò sì sinmi wọ́n ń wọlé ṣáá ni. Àwọn lọ́gàá òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò yé pààrà pápá ìṣeré ńlá Adámàsìngbà níbi tí ìpàdé náà ti ń wáyé. Ẹni bá sì débi tí wọ́n ti fẹ́ ṣèpàdé yìí yóò rí tí gbogbo ibẹ̀ ti rí gírímìjì. Ìwé ìpolongo lọ́tún lọ́sì àti àsíá oríṣiríṣi ni wọ́n ti lẹ̀ mọ́bẹ̀ tí wọ́n sì ta tí wọ́n sì ti tún gbogbo àyíká àti inú ọgbà náà ṣe gidigidi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára inú ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ń retí pé wọn yóò dé ní òwúrọ̀ ọjọ́ Sátidé yìí kó tó di pé ìpàdé náà bẹ̀rẹ̀ pẹrẹwu níbi tí wọn yóò ti máa ṣe gbogbo ètò ní ṣísẹ̀ntẹ̀lé pẹ̀lú ànílọ́kàn pé ètò tí àwọn yóò ṣe náà yóò jẹ́ èyí tó bá ohun gbogbo tó jẹ́ òfin ẹgbẹ́ wọn
àti ti òfin ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà mu kó má di pé ọ̀rọ̀ náà yóò tún di wàhálà lọ́jọ́ iwájú tàbí láìpẹ́ jọjọ. Nígbà tí ọ̀rọ̀ náà lè débì kan, àwọn kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún ní kí wọ́n má jẹ́ kí àwọn ṣèpàdé náà mọ́, kí wọ́n jẹ́ kí àwọn sún mọ́wájú. Gbogbo ìrìn pátá tí olórí ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa nígbà kan Bùkọ́lá Sàràkí lè rìn lórí ọ̀rọ̀ náà pé kí wọ́n tẹ̀lé òfin ilé ẹjọ́ nítorí gbogbo ìpàdé tí àwọn bá ṣe àwọn èèyàn tí wọ́n ń takò wọ́n yìí lè padà wá dabarú ẹ̀ mọ́ wọn lọ́wọ́ kí wọ́n sì ní àwọn tàpá sí òfin ilé ẹjọ́ ni. Àmọ́ àwọn tí wọ́n fẹ́ kí ìpàdé náà wáyé náà ní bákan náà lọ̀rọ̀ ṣe rí o pé tí àwọn ò bá ṣe ìpàdé náà nígbà tí ilé ẹjọ́ kan ti ní dandan ni kí àwọn ṣèpàdé, àwọn yìí náà ní ohun tí àwọn ṣe gbọ́dọ̀ ṣèpàdé yìí nìyẹn kí àwọn sì wá dúró de ohun tí yóò bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. Ìdí tí àwọn èèyàn náà fi pé rèé tí wọ́n sì ń múra pé àwọn yóò ṣèpàdé àwọn yóò sì ṣe gbogbo ohun tó bá yẹ kí àwọn ṣe. Èyí ni pé bí ìpàdé náà ti bẹ̀rẹ̀ lónìí yìí nígbà tí yóò bá fi di òwúrọ̀ lọ́la ìyẹn ọjọ́ 16 oṣù kọkànlá yìí, àwọn aṣojú gbogbo tí wọ́n wá sípàdé náà yóò ti yan àwọn adarí ẹgbẹ́ wọn tuntun. Àwọn yìí ni wọn yóò sì bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe ẹgbẹ́ yìí láti rí i pé kinní kan kò yingi mọ́. Ohun tí ẹnikẹ́ni ò wá tí ì mọ̀ ní bóyá àjọ tó ń ṣètò ìdìbò INEC yóò wá síbi ìpàdé náà tàbí wọn ò ní wá. Ìdí ni pé bó ti wù kí ìpàdé náà dáa tó bí òṣìṣẹ́ INEC kò bá ti sí níbẹ̀ láti jẹ́rìí sí ìpàdé náà, gbogbo ohun yòówù tí wọ́n bá ṣe níbẹ̀ òtún bá ń tẹ́ ni o. Ohun tí yóò sì ṣẹlẹ̀ ni pé iyán wọn yóò di àtúngún, ọbẹ̀ wọn yóò di àtúnṣe, wọn yóò sì tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò náà láti ilẹ̀ ni. Àmọ́ bí INEC bá ti lè yọjú, ohun gbogbo parí pátá nìyẹn, torí ọwọ́ INEC ní àṣẹ gbogbo wà lórí ìpàdé àwọn ẹgbẹ́ òṣèlú pátá. Ní báyìí kò wá sẹ́ni tó tí ì mọ èyí tí INEC yóò ṣe nítorí bí àwọn adájọ́ ṣe dá ẹjọ́ méjì fún PDP bẹ́ẹ̀ náà ni wọ́n dá ẹjọ́ méjì fún INEC. Àwọn adájọ́ Àbújá ní òṣìṣẹ́ INEC kankan kò gbọdọ̀ yọjú síbi ìpàdé ọ̀hún, tí wọ́n bá yọjú wọ́n tẹ òfin lójú nìyẹn. Bẹ́ẹ̀ ni adájọ́ Ìbàdàn ní dandan ni o, INEC gbọdọ̀ wà níbẹ̀. Bí INEC kò bá lọ síbi ìpàdé PDP tí wọn yóò ṣe níbàdàn, wọ́n tẹ òfin lójú nìyẹn o. Ohun tí INEC wá fẹ́ ṣe sọ̀rọ̀ yìí lẹ́nìkan ò mọ̀ o. Ṣé wọn yóò wá síbi ìpàdé yìí ni àbí wọn ò ní wá? Níbi tí ọ̀rọ̀ kù sí gan-an nìyẹn. Àmọ́ bó bá jẹ́ níbi tìpàdé ni, àwọn àgbààgbà ẹgbẹ́ PDP, àwọn gómìnà wọn tí wọ́n lè yọjú, àwọn aṣòfin àti àwọn míì gbogbo tí wà níbàdàn, wọ́n bá ìpàdé ẹgbẹ́ òṣèlú wọn lọ ní pẹrẹwu. Ọláìwọlá Alága ló sáré wo bí ìpàdé PDP yìí ṣe ń lọ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí.